àwọn bàbá wa àlífà wọ́n wà ní alúwà wọ́n wà ní kúlúwà kò sí ẹnìkankan tó rún àfa kan ṣe pé kò ṣe alúwà ló gbọ́ yìí ẹnìkan tó rún àfa kan ṣe pé kò ṣe alúwà ò sí alúwà 40 days àwọn bàbá àlífà wọ́n wà lálúwà àwọn bàbá ṣé wọ́n wà lálúwà 40 days 3 months tí ò ní wá kí jímọ̀ alúwà kò ní wá kí jímọ̀ alúwà kò ní kírun jàmá irú alúwà ká alúwà wo ni gbogbo ẹni ẹ bá rí láyé tó bá wà alúwà tó wá sọ fún yín pé ní ọlọ́run lòun ẹni èṣù ní ẹnìkan kan ránṣẹ́ ẹni èṣù ní ẹnìkan kan rán ta ní sìn bẹ̀ tí wọ́n pèrún jàmá tí ò jáde tọ́lọ́ni sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawqutan bàbá ti pèrún àmọ́ àdìrí lọ kírun ni ọkùnrin yẹn sì kírun ní ilé ìwọ̀ nínú mọ́sálásí ọkùnrin sì máa kírun tí ò bá ní làlúrí wọ́n bá pè wọ́n wà mọ́sálásí ìwọ ò tẹ̀ láṣẹ ọlọ́run o kọ̀rọ̀ sọ́lọ̀ lẹ́nu o wá lẹ́ra rẹ mọ́nú ní òun bá tẹ̀sùbá làtà ló rán lẹ́yìn irun irun ni wọ́n rán ẹ lásìkò òrun ẹnìkan ọ̀ràn lálùwà àsìkò jímọ̀ tó làwa jímọ̀ yìí ó dà nísìn kí wọ́n má wá jímọ̀ lónìí kẹ́ẹ̀dù bàbá mi ọ̀nà bàbá ìmọ̀mù wà lálùwà ṣáàdì sọ pé ayé ń ṣe lè mọ́mù. àwọn àwájú àwọn wà lálùwà wọ́n ń ṣàlùwà lọ́wọ́. torí ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n máa ń ṣàlùwà tán pera wọn lẹ́ni ọlọ́run ẹ wá wẹ lómi àwa ṣàlùwà tán á ní àwọn bàbá wa àlífà wọ́n fẹ́ jáde lálùwà ńjọba yìí láì ṣe gun agbégijó wọ́n fẹ́ jáde. àwọn jàmá rẹ̀ mùrídá àwọn tí wá péjọ síwájú ìta rẹ̀ wọ́n máa retí pé ṣé ò fẹ́ jáde bóun náà bá jáde yóò máa ranjú sẹ́yìn máa ranjú tó bá jọ́ lọ lórí. láyé pa àwọn àjànú kan wọ́n ṣẹ́jú mọ́ lóòrò àbá wá jáde àwọn èèyàn àwọn tẹ́wọ́ ṣàdúà kò ṣàdúà lẹ́nu ẹ̀ kankan lẹ́nu ẹni tí ò gbọ́ràn sọ́lọ̀ lẹ́nu ẹni tí wọ́n pèrò tí ò kírun lẹ́nu ẹni tí jímọ̀ tó tí ò wà. itikaf èyí tí ẹ̀sìn wa ni tó láyà ní Qur'an wala tubashiruhunna wa antum akifuna fil masajid àyà itikaf nìyẹn ẹni kó má yà á lúwà wá bí ọba ní parọ́ kò sá yà á lúwà. sóyè wa báyìí ẹ̀sìn wa dà á pọ̀ gan-an torí kò ṣeé tán yàn. now ṣe é rí ẹjẹ́ ń kó mbẹ́ ọ̀rọ̀ pọ̀ lábẹ́ yẹn ẹjẹ́ ń lọ bí iṣẹ́ mi iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì táwa àfáà táwọn láti ránú àwẹ̀ òun ni tafsir ká ṣe tafsir alukur'an torí ẹ gbogbo òjókòó dẹ́ ẹ ti ṣe tafsiri ni ẹ ṣe ẹ má ṣe nǹkan míì tafsiri lẹ́lẹ́ wá ṣe náà ẹ̀yin ìṣe gbádùn kur'an ẹ máa tú ẹ sọ túmọ̀ ẹ fáwọn èèyàn kó yé wọn ẹ sọ sábàbù nùzúl fáwọn èèyàn ẹ fà ya kur'an tó àyà kur'an ẹ fà díìsì tó àyà kur'an ẹ fà àwọn àṣàrò tó lálàáfíà kẹfún tó àyà kur'an ẹ wo àwọn wàkẹ ẹ̀yà àtútọ́ wà láwùjọ àwọn contemporary issues kẹ́ẹ̀fì ṣàlàyé àlùkùránì fáwọn èèyàn kó yé wọn ẹ wà wọn ní bàtì níní ka kur'ani á ní bàtì ní ti ń bẹ̀ẹ̀bẹ̀ ẹ̀yin ọmọ tó mọ bàtì ní wọ́n máa ń gbé wa ń gogo gan o ẹ̀yin àbá ẹ̀yin lọ́lọ́run wọ́n ti mọ̀ pé òní yé wọ́n dàrú nù àníkẹ́ ríbi tí tá a kéde ọ̀hún bàtì níní ìtumọ̀ ẹ̀ ni pé nǹkan kan wà ń bẹ̀ tó pamọ́ tó jẹ́ kọ̀kọ̀ tẹ́yìn ò lè mọ̀ wàláhì irọ́ ni kò sí bàtì ní kankan ní Al-Qur'an kò sí gbogbo àfáà tẹ́ bá rí láyé tó wá ń ka Qur'an lọ tó ní ẹ bàtì ní ibẹ̀ ẹ ti mọ̀ pé àwọn ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ ẹ̀rọ nìyẹn irọ́ ni níjẹ́ bàtì ní kò sí kọ̀kọ̀ kankan nínú Al-Qur'an kò sí nǹkan kan tó pamọ́ ní Al-Qur'an kò sì sí òkùnkùn kankan bíi tí wò mọ́ nínú Islam layluha kanahariha Islam òru rẹ̀ àtọ̀sán rẹ̀ kò yàtọ̀ síra wọn kò sókùn kankan bẹ̀ òun a máa wá mú Kùránì a máa wá lọ lọ́rùn a máa wá túbá mi láti suit interest tiẹ̀ àti interest àwọn jàmọ́ ẹ̀ àti n tó ṣàfẹ́ kó ṣẹlẹ̀ àwa ní bàtì ní pé kò lè yé àwa irọ́ ló ń pa gbogbo àfáàyè tó lálàáfíà ló mọ̀ pé kò sí bàtì nínú Kùránì ẹni ẹ bá gbọ́ bàtì ní lẹ́nu ẹ̀kọ́ lálàáfíà
àfáà ṣe kí ni kò lálàáfíà òun wá lè máa sọ pé òun lálàáfíà ṣé mọ̀ pé yìí ò ní thermometer tẹ́ ẹ lè fi test ẹ̀ wò. àwọn tí wọ́n ní thermometer mọ̀ pé àwọn ń bá a tì ní wọn lálàáfíà ìyẹn ó sì ẹ̀ máa bẹ́ lọ́wọ́ ní kọ́lọ́ jẹ́ wọn gbádùn. tẹ̀fsíìrì la ní ẹ tú bẹ́ẹ̀ bá sì débi tẹ́ ẹ ti fẹ́ tú tẹ̀fsíìrì ẹ má fi dá wàhálà alẹ̀. káwọn èèyàn wá tẹ̀fsíìrì yìí kí tẹ̀fsíìrì tí ń sì wá dá wàhálà alẹ̀ má fi dá wàhálà alẹ̀ ẹ má sọ tuntun ẹ má sọ sọkúsọ. ojúṣe àfẹ́ ẹlẹ́ẹ̀kejì ni nínú àwẹ̀ ojúṣe wa ẹlẹ́ẹ̀kẹta òun ni ká ṣe wáàsí ẹ̀rí pé nísìnyí àwọn èèyàn ti lẹ pósítà lọ bàbá wa ọlágbájá akùnwọ́n ní wáàsí Ramadan lectures Ramadan public lectures ó ti lọ rẹ́rẹ́rẹ́ lára ojúṣe àwa àfáà nìyẹn nínú àwẹ̀ àwa náà wọ́n pè ẹ̀yin ọ̀wà wá gbọ́ wáàsí wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pèèyàn ní wáàsí ẹ jẹ́ kọ́kọ́ pè yín náà lákìyèsí ẹ fẹ́ pè àfáà kó wá ṣe Ramadan lecture fún yín ẹ fún tọ́píìkì ẹ bá bá ń tọ́píìkì kì í ṣe pé kó débẹ̀ kó máa máa sọ tó wù ẹ fún tọ́píìkì ìwọ àfáà tí wọ́n bá dẹ̀ fún ní tọ́píìkì tí wọ́n bá fún ẹni kó o treat address issues tó wà ní tọ́píìkì yẹn address yẹn jẹ́ káwọn èèyàn lágbọ́yé ntí wọ́n torí ẹ̀ pè é ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀yin tẹ́ ẹ máa ń pa fóònù ní wáàsí náà fún tọ́píìkì kò sí èèyàn tẹ́lẹ̀ wá dọ̀ mí wá pè mí wáàsí kí ni tọ́píìkì ẹ ní tọ́píìkì àwọn kan wá dọ̀ mí ń jèlú wọ́n ní bàbá yìí máa mú ẹ̀yin ni kẹ́ ẹ mú tọ́píìkì tó wù yín mo ní bẹ́ẹ̀ náà ni torí èmi ni mo mọ̀ ṣòro tó ń bá yín jà nínú jọ̀mọ́ yín yes now ẹ̀yin mọ̀ jọ̀mọ́ yín ju èmi lọ ẹ gbọ́dọ̀ mọ̀ problem tí wọ́n ní problem wo lè fẹ́ ká address ṣé family problem náà ní tẹ́ fẹ́ ká address ṣé bí ìbádà wọn ló ní problem tẹ́ fẹ́ ká address finance wọn ló ní problem tẹ́ fẹ́ ká address ṣé láàrin yín ṣé disunity wà ṣé unity lè fẹ́ ká address ẹ gbọ́dọ̀ mọ̀ problem kan tí jọ̀mọ́ yín ní tẹ́ ẹ fẹ́ fi Ramadan lecture yẹn address tẹ́ ẹ bá ti ní nǹkan kan tẹ́ ẹ address inú jọ̀mọ́ yín then jọmọ yìí ò ní túmọ̀ torí ẹ̀yin ni ká ẹ kọ́ mú topic ẹ wá lọ sọ fáàfáà tẹ pé kó bàbá wa àlífà ṣéwù tá a ní ká wá bá wa ṣe Ramadan lẹ́sọ̀ ẹjọ́ abẹ ní o topic wa ni ká ẹ address tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ fún wọn topic wóróworó wọn máa wí o tó bá débẹ̀ pàtẹ́ fún topic yọ kàn mú ẹsìn orin kan ní òfò ọmọ kéwù yín àmọ́ ìwúlọ ọdún ọmọ ìbọ̀ ọ̀tọ̀ ní tọ́mọ kéwù ọ̀tọ̀ ní tàfọ́ ọmọ wù ṣùgbọ́n èyí ò lè mọ̀ àbí kọ́ lọ ń ṣàánú ní àfa àti wáàsí ìta gbangba wáàsí orí rédíò wáàsí orí tẹlifíṣàn àwa àfáà la ni ẹ wá jẹ́ kí n fún àwa àfáà ní content n tó yẹ ká fi rọmọdọ́ọ̀nù yìí address àwa àfáà àkọ́kọ́ òun ni wahdaniyatullah ntí àwa àfáà tá a gbọ́dọ̀ fi rọmọdọ́ọ̀nù yìí address lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ká gbọ́yé òun ní ìjọkànṣu Ọlọ́run ìjọkànṣu Ọlọ́run ìṣòro tí mùsùlùmí lẹ Yorùbá ní tó ní agbára jù àmọ́ Ọlọ́run lọ́kàn àdọ́lọ́mọ lọ́dọ̀ wa lára àṣòro tí mùsùlùmí lẹ Yorùbá ní nìyẹn a sì gbà pé ká máa dì hámọ́ra oògùn a gbà pé bá a bá dì hámọ́ra oògùn àlè ọ̀nà lọ ẹ̀yin àfa ìfi rọmọdọ́nù àdírẹ́sì ẹ fi rọmọdọ́nù àdírẹ́sì taqwallah ẹ gbé ìpayà Ọlọ́run sáwọn èèyàn ẹ gbé sí wọn nù ẹ fi rọmọdọ́nù yìí àdírẹ́sì wahdatul ummah ìṣọ̀kan àwa mùsùlùmí ẹ fi rọmọdọ́nù yìí àdírẹ́sì ẹ lára tá à ń fẹ́ gbọ́ lọ́dọ̀ ẹ̀yin àfa nínú àwẹ̀ yìí nìyẹn ẹjọ́ ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ̀yin àfa rọmọdọ́nù ẹjẹ́ fi àdírẹ́sì zúùdù tó wà láàrin wa
ádámù zuhudi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ayé ni wọ́n wà mọ́yà wọn bẹ̀rù Ọlọ́run afẹ́ lówó yìí ni afẹ́ lówó ní táwọn àfa ń sọ fáwọn èèyàn ẹgbẹ́ mi wọn kú ń bẹ ẹgbẹ́ mi wọn padà sọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ kọ́ mọ̀ pọ́dọ̀ Ọlọ́run lówó wà. nítorí yẹ káfí rọmọdọ́nù ní àdírẹ́sì nìyẹn ẹ̀yin àfa abẹ́yìn torí Ọlọ́run ẹ fi rọmọdọ́nù yí àdírẹ́sì husnul khulq ìwà tó dáa ìwà ọmọlúwàbí tó yẹ ká bá lára mùsùlùmí sẹ́ni gbogbo díẹ̀ nínú àwọn nǹkan tí mo wí àti yìí tó tún kù tá àrán ti wí gbogbo àfa àtẹ ẹ̀ bá bárú ẹ̀ lẹ́nu ẹ̀ nínú àwẹ̀ kí ni ìwọ wá ń rán àfa bẹ̀rù Ọlọ́run nínú tá a tún gbọ́dọ̀ fi rọmọdọ́ọ̀nù yìí rán àwọn àfa òun ni retraction àti apology wọ àwọn tá a ti sọ tí ò dáa sẹ́yìn tá a ti sọ̀sọ́kú sọ tí ò dáa táwọn èèyàn fi bẹ̀rù Ọlọ́run àwọn wáàsí wa kan tá a ti ṣe tó ti dá wà bàjẹ́ lẹ̀ ẹjẹ́ àfinú rọmọdọ́ọ̀nù àdírẹ́sì ẹ̀ ká fi kó jẹ péyì tí mo wí mo kó jẹ ká fi kó ọ̀rọ̀ wa tàná jẹ ká wá bẹ àwọn tá a sọ fún pé ẹ má bínú simple ìyẹn la fi gbọ́dọ̀ kí the Grand Mufti of Ilorin Emirate bàbá wa Fadilatu Sheikh Faruk Oníkíjìpá Al-Miskinu Billah wọ́n ní courage púpọ̀ nínú òṣìṣì àwọn ẹni Ọlọ́run ní ntọ́sí yẹn ọ̀rọ̀ tẹ́ mo wíńjẹ ló mo kò jẹ ẹni Ọlọ́run ní máa wí bẹ́ẹ̀ mo kú ọ̀rọ̀ ń jẹ gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ náà sì bínú ẹ má bínú retraction and apology ẹ̀yin tó kù náà ẹ ṣe bẹ́ẹ̀ èèwọ̀ síbẹ̀ èmi náà máa ṣe dáadáa torí pé lánàá tọkàn ẹ̀ níwu ẹ̀sìn ẹnìkan ẹ̀ mọ̀ nǹkan tán ìmọ̀ òpin síbi kan àyíǹta ṣe yìí wàhálà bàtà àǹkàlà àṣìyà nǹkan ẹyọ kan ni wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sápamọ́ fún ẹ níjọ́ tó bá ti pè é lákìyèsí pé n tó sọ́njẹ́ ìlú yìí ò bá Kùránì mi kò bá díìsì mu èèwọ̀ wo ní bẹ́ẹ̀ èyí tí mo wíńjẹ ìlú ọ̀dá o mo kó jẹ ìwí bẹ́ẹ̀ mọ́ ó dá o èyí tó dá léyìí ní ká máa lo gbogbo ẹ̀yin tó sì bínú ẹ má bínú simple a sì máa bá gbèsè ayé lọ ẹ̀yìn ẹwọ́jọ́ tí Oníkíjì Mufti ti wí bẹ́ẹ̀ níjà wọn ti wí bẹ́ẹ̀ ní ìsìn ẹwọ́ àpọ́nlé tọ́lọ́n tó ń tà fún wọn ẹwọ́ yìí tọ́lọ́n tà fún wọn. torí ẹ àwọn àfa ẹ jẹ́ ká fi rọmọdọ́ọ̀nù yìí ká fi àdírẹ́sì ẹ̀ dáadáa. ẹ sì mọ̀ pé gbogbo wáàsí tá à ń ṣe yẹn kò sọnù o wáàsí ò sọnù àwọn ń bá wa tọ́jú ẹ̀ pamọ́ làwọn bá fi sọ yìí pé wà látẹ́ntìk bìfáàmì kàgé ìrọ̀ṣẹ́ yìí yẹ̀sùn rúkà fil qiyamati ìntàrọ̀ má fẹ́ nù rẹ sọ nǹkan kan tó ṣe wípé níjọ́ tí o bá padà rí kò ní dùn mọ́ ẹnu ẹwà àwọn wáàsí tá à ń ṣe ó wá tó bí ọdún mẹ́wàá lóyún ní ìsìn wọn àfi hàn wá pé ẹ̀yin dẹ́ máa sọ̀rọ̀ ìjì èlò ẹlòmíì lè bú ẹkún èmi mo sọ nítorí báyìí àwọn àfààní alqawlu yabqa zamanan ba'da qa'ilihi wa sahibul qawli tahta al-ardi madfun. ọ̀rọ̀ tá a sọ yẹn yóò wà láyé lọ láéláé nígbà tẹ́ni tó sọ̀rọ̀ gan ti ń bẹ lábẹ́ ẹlẹ̀ tí wọ́n ti sìn. àwọn ọmọ rẹ lè rí ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ iwájú tí wọ́n bù ẹkún pé irú bàbá wo ló abí àyè irú kí lọ sọ ọ́ lẹ̀ yìí ọ̀rọ̀ yìí pọ̀ ju àyíṣọ bẹ́ẹ̀. torí ẹ ẹni bá rẹ ni pé lákìyèsí pé nítorí sọ yìí ọ̀dà ṣàtúnṣe wọ́n nífẹ̀ẹ́ ni bí ọ̀bá tàṣù ẹ fi ilẹ̀ àwọn ọmọ rẹ̀ ń bọ̀ àsọkún lọ́jọ́ iwájú pé bàbá wa ẹ sì sọ irú ọ̀rọ̀ jáde lẹ́nu. torí ẹ lẹ́yìn náà àwọn àbáàdá ń ṣe wáàsí òdodo ní kẹjá sọ fáwọn èèyàn ní àwẹ̀ òdodo tọ́lọ́mbà àlékè ọlá sọ ní ká sọ. bàbá ni wàlà tẹ́ǹtẹ̀ kọ́nà bìṣẹ́ yìí lásìtà tààrífùhù ẹ̀yin àbá nígbà míì wà wọ́n máa ń fún yàn ní mọ́síálà tí ó mọ̀ wọ́n lè fún ẹ ní tọ́píìkì tí ó tó mọ̀ ọ̀rọ̀ yàn kọ́ ni kó o tí ì tọ́píìkì yẹn ó lè sọ fáwọn àwọn ènìyàn pé mi ní mọ̀ ń pa ẹ̀. yes man qala la adri faqad ajab ẹni bá sọ pé mi mọ̀ kíní ó ti dáhùn wàá sèfù ara ẹ níbi kó o parọ́ fáwọn èèyàn wàá sì sèfù àwọn èèyàn níbi kó o ṣì wọ́n lọ́nà ìyẹn bẹ́tà
ju kó dọ́dọ̀ wọn kó máa lọ sọ̀sọ́kùsọ lọ. ẹ̀yin náà tẹ́ ẹ sì fún yàn tọ́píìkì nígbà tẹ́ ẹ pè yàn pé kó wá treat Nigerian economy problem ẹni kó wá treat Nigeria economy problem ẹni tẹ́ ẹ fún nírú tọ́píìkì yẹn gbogbo qualification kò ju ìdàdí àlọ́ kí ló mọ̀ ṣùgbọ́n torí bó ti wé láwà ní kẹ́ẹ̀rì ẹ mọ̀ tó mọ ìdàdí à tọ́mọléyàn parí kéwú ó jáde ìdàdí ìtumọ̀ ẹ̀ ni pé ó parí GSS 3 ìtumọ̀ ẹ̀ nìyẹn GSS 3 ẹ wá ní kó wá treat náà ṣẹ́rí sí aláàfáà bàjẹ́ pọ̀ gan kò sí professionalism nothing kò sí nǹkan kan tó ń gáìdì wa kò sí bọ́dì kan tó ń control wa àyíjí ẹ̀ gbọ́rọ̀ sẹ́nì kankan lẹ́nu kò sọ́tọ́rìtì authority ní kálukú láàyè ẹ̀ a tún máa sọ̀rọ̀ pé I'm saying it authoritatively lẹ́ni tí ò authority àti ní bó ṣe ń sọ yìí bí mo ṣe ń sọ yìí ìwọ wo torí sàádà ìdáàdì náà sànù rẹ̀ mo bọ̀rọ̀ dé ìta àbámọ̀ ní ká sọ torí pé ẹgbẹ́ o àfáà ní látàntẹ̀ kọ́nà bí ṣe ń lásìtà tàrífò ìwọ àfáà má la ẹnu rẹ sọ tó mọ̀ ń pa ẹ o torí pé àlẹ́kàdìbù tó o bá fi lè pa irọ́ fún yàn irọ́ tó o bá pa fún ọ yẹn yóò hòrè kú amalak ìhẹ̀rọ ọkọ̀ iṣẹ́ eré tí wọ́n fún rẹ̀ ṣe ní gbogbo ọ̀rọ̀ tó pa fáwọn èèyàn ó bàjẹ́ iṣẹ́ eré tiẹ̀ ọyọ́ bàjẹ́ gbogbo ìyíjú èèyàn tó fi irọ́ rẹ̀ sí lọ́nà náà ó jìyà rẹ̀ tó bá sọ̀rọ̀ bàjẹ́ fáwọn èèyàn ẹ déwàsí ẹ máa sọ̀rọ̀ bàjẹ́ ẹ máa encourage àwọn èèyàn láti ṣe ti ọ̀dà káfá déwàsí kan ní bí mo ṣe wà mo dira wá ní o ìwọ ọ wà lọ bí wáàsí ò ní dira kí ló ń sọ fáwọn èèyàn yẹn ìtumọ̀ ẹ̀ ni pé ẹ má dùn ó ẹ lọ máa dira ó ẹ di oògùn mára ó ẹ ṣe kínní kan ó lẹ́nu àfa wàlfọ́ọ̀ṣ sọ̀rí ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún wọn yẹn yufsidu imanan wa akhlaqan àwọn ọ̀rọ̀ burúkú tá à ń sọ fún àwọn èèyàn ló ń ba ìwà wọn jẹ́ ló sì ń ba ìmánì wọn jẹ́ ẹ sọ̀rọ̀ tó dáa fáwọn èèyàn ẹ gbé ìmánì sáwọn èèyàn lẹ́nu. lẹ́yìn náà nínú iṣẹ́ àwọn àfààní àwẹ̀ náà ní ká ṣàdúrà fáwọn èèyàn nínú iṣẹ́ wa ni ṣe wá rí ṣíṣàdúrà pín sọ́nà méjì èyí tó dáa jù ń bẹ̀ ni pé ẹ kọ́ àwọn èèyàn gan nílànà àdúrà ló dáa jù ẹ kọ́ wọn bá àti ṣàdúrà ẹ kọ́ wọn bá àti ṣe tahajud ẹ kọ́ wọn bá àti pè Ọlọ́run ìyẹn ló dáa jù lẹ́yìn náà ẹ sì máa ṣàdúrà fún wọn lára ojúṣe àwọn àfáà náà nìyẹn inú ojúṣe wa nú àwẹ̀ òun náà ni káwọn èèyàn béèrè lọ́wọ́ wa ká dá wọn lóhùn ó bẹ ẹ̀yin àfáà alásàlátù ẹ̀yin àfáà onílé kéwú ẹ̀yin ìmáàmù káàkiri ó yẹ kásìkò kan wà tẹ̀ ń filẹ̀ fáwọn èèyàn yín kí wọ́n bí yín ní tí òye wọn nú ẹ̀sìn kẹ́ ẹ sì dá wọn lóhùn ẹ fàyè ẹlẹ́ fáwọn èèyàn nú àwẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ọba àlekè ọlá kó má ṣe ìdúró tì wá èyí tó wá borí ẹ̀ àwa jàmá àwa àfa ẹ jẹ́ kí wàá wá dà ẹ jẹ́ ká jáwò kọ́ṣe tó dà ẹ jẹ́ kí wọ́n lè wò wá kọ́ṣe kí wọ́n rí wa kí wọ́n rà Al-Qur'an kí wọ́n rí wa kán rí súnà nábì ká fi ìyẹn hàn àwọn èèyàn nínú àwẹ̀ bá a bá ṣe bẹ́ẹ̀ á rí i pé ilẹ̀ wa ilẹ̀ Yorùbá yóò dáa ju bí ó ti wà yìí lọ. lẹ́yìn náà gbogbo àfa àpáta ẹ má jà dúró lójú kan ẹ̀kọ́ ti kúrò níbi tá a wà yẹn ẹ jẹ́ àtẹ̀síwájú ẹ̀kọ́ ẹ múra dáadáa gbogbo àfa tó parí ìdádi tó parí sánáwì èmi ò sọ àwọn àfa àtijọ́ kọ́ à ń sọ̀rọ̀ àwọn àfa àtìsẹ́yìn ìwọ àfáà tó parí ìdarí tó parí sánáwì tó wá lọ dá àsàlátù lẹ̀ ta ló rán ẹ iṣẹ́ ó ṣe lè dá àsàlátù lẹ̀ ta ló sọ fún ẹ pé àwọn nídìí àsàlátù yẹn ládùúgbò yìí kí ni rísì kan tó fi dá lẹ̀ kí ló fẹ́ fi achieve àwọn ìyàwó níyàwó tó kójọ ṣọ́kù ẹ̀rọ iṣẹ́ kó máa bó nǹkan kí ló fẹ́ fẹ́ àsàlátù achieve ó parí ìdarí GSS 3 ó parí sánáwì SS 3 ó wá dá àsàlátù lẹ̀ ṣé
ṣé tí èèyàn bá parí SSC rí ìṣoṣo tó jáde ṣọ́ máa lọ sí hospital náà nítorí pé òun mọ physics chemistry biology. ó mọ physics ní ìsìn ó mọ chemistry nítorí bẹ́ẹ̀ ni wàá ṣe wá kọ lẹ́tà sí gómìnà Ṣèyí Mákindé pé ó ti di engineer kan fún ẹ ní contract. ó ní ṣe bẹ́ẹ̀ náà ó ṣe wá lè jẹ́ sí àfa àlàkọ̀ máa ń rí fi anyhow. ìdádi GSS 3 ó sì dá sàlátù lẹ̀ ẹ̀yin náà sì ń lọ ọ̀dọ̀ ẹ̀ kò wá ṣe ní ká ẹ gbómi wá. torí ẹ̀ ọba àlekè ọlákùnmáṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ Ọlọ́run. aqulu qawli hadha astaghfirullaha li wa lakum.